tí Ọbásanjọ́ ń sọ báyìí àwọn èèyàn sọ pé nígbà tó wà ńbẹ̀ ó ní àǹfààní láti tún gbogbo àwọn kìíní ṣe ó ṣe wọ́n sọ fún nígbà náà òun gan ò gbọ́ òun ló ó ń kọ́lọ́pàá gbogbo ẹ̀já aráàlú òun ti kúrò lórí oyè ń sìn ó wá ń pariwo wọn ò gbọ́ òun náà. Now nǹkan tá a lè ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àgàgà wa tá ní à ń jà fún Yorùbá nation mi ò rí kókó àwọn ẹgbẹ́ tá a ní káàkiri mo ò rí ìwúlò wọn. Kí lẹ rí sà? gbogbo àwọn ẹgbẹ́ wọ̀nyí tàbí kí àwa ta dẹ̀ wò wípé a ní the same mind that come together in different discipline. Ohun tó mú ìlú kó máa ṣiṣẹ́ òun ni parastata ìlú wọ̀nyẹn. Ministry of Health, Ministry of Agriculture, Ministry of Engineer, Ministry of Finance, Ministry of Igba, Ministry of Awo. Àwa tá a jẹ́ ọmọ Yorùbá tá a dẹ̀ rí pé agbára ò tíì sí láti gba ilẹ̀ wa. There are systematic way to success. Kí ni ká ṣe sà? It's automatic. Àwọn ọmọ a ní àwọn èèyàn tó jọ ọmọ Yorùbá lókè òkun tó jẹ́ pé ẹgbẹ́ engineer ni wọ́n bí nǹkan. They can come together, look at how they can bring investment at home, and they should not politicize it. Wọ́n ò láti dúró lórí purpose tó ṣe kì í ṣe kán sọ di òṣèlú tó bá délé tán. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni wọ́n máa institutionalize ẹ̀ ní health wise o engineering wise o finance wise o gbogbo àwọn parasita ẹ̀ wọ́n máa institutionalize ẹ̀ ní. Nàìjíríà sì lágbára láti register company ń bí wọ́n á sọ di ẹgbẹ́ àti company wọ́n dẹ̀ ní idea wípé the purpose of this thing is láti employ àwọn ọmọ Yorùbá láti change orientation àwọn ọmọ Yorùbá. Gbogbo iléeṣẹ́ ló ní module operandi tiẹ̀ tó yàtọ̀ síra wọn bá a ṣe ń ṣe ní iléeṣẹ́ bí yàtọ̀ sí bá a ṣe ń ṣe ní iléeṣẹ́ bòmí kò mean wípé iṣẹ́ kan náà ni gbogbo wọn jọ ń ṣe. Àwọn tó ní iléeṣẹ́ yẹn náà mọ purpose tí wọ́n fi dá iléeṣẹ́ yẹn lẹ̀ àti target audience. Àwọn ọmọ Ìgbò ti ṣe léyìí ti pẹ́ òun lẹ ṣe ráwọn ọmọ Ìgbò tó máa ń dàbí kó ń ran àwọn lọ́wọ́. Ó kàwé kò kàwé ẹnìkan máa wà láti China tó máa ọ́dà ọjà wálé wọ́n ti ń wálé wọn ò lówó àwọn tó máa tà wọ́n ti institutionalize wọn wá gbọ́jà fún ọkọ máa tà wọ́n máa dáwó yẹn padà. Wọ́n empower ara wọn. Kì í ṣe nítorí wọ́n mọra wọn rí for ideology yẹn láti build the economy ilẹ̀ Ìgbò wọ́n ti ní lọ́kàn. Wọn ò ní gbọmọ Yorùbá bí ọmọ Ìgbò ní company kò ní gbọmọ Yorùbá ṣiṣẹ́ láéláé ọmọ Yorùbá. Àfi tó bá jẹ́ wípé wọ́n rí talent kan nínú ọmọ Yorùbá yẹn tó fẹ́ kọ́ wọ́n á gbà á síṣẹ́. Mo ti bá Ìgbò ṣiṣẹ́ dáadáa ní tó stop gbogbo nonsense wọ́n á gbà á síṣẹ́. Wọ́n á yan àwọn èèyàn pẹ̀lú ẹ gbogbo tó ń ṣe pátá náà máa study wọ́n á ní kó máa kọ́ wọn òjijì náà máa lé ẹ ò ní ìdátíṣẹ́ wọn wọ́n kàn ní pé iṣẹ́ títàn kò máa lọ. Ẹni tó ń ṣọ́ ẹ wọ́n ní nǹkan tó ń tí wọ́n ń ṣe látọjọ́ ẹ̀ wọ́n á ní kí yẹn máa ṣe kó bẹ̀rẹ̀ sí ní máa ṣe. So we need to build our institutions and parastatals by forming ẹgbẹ́ from the diaspora tó dẹ̀ máa dá àwọn kìíní yẹn sílẹ̀ nílẹ̀ Yorùbá káàkiri including security company. A ní right láti open security company. Kò necessary ká pè lórúkọ Yorùbá nation ẹ̀dá security company àwa la mọ̀ pé security company yìí àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá ni ọmọ ilẹ̀ Yorùbá la fẹ́ máa ṣọ́ and we fund it. So but gbogbo àwọn ẹgbẹ́ ta ní ta là ń ṣe kínní kò sí purpose iṣẹ́ eré ni wọ́n fi ń ṣe. So kó tó di pé a gba ilẹ̀ wa a ní láti ní àwọn institution yìí nílẹ̀. Omi kéékèèké ló máa ń dodò ńlá. Kò sí ẹni ọmọṣẹ́ tó ń kọ́ṣẹ́ tí ò mọṣẹ́
tó máa ṣe freedom ọ̀gá ẹ̀ ò ní fún ní kò ní gbé freedom certificate lé lọ láéláé because ọ̀gá burúkú náà máa pè é. A ti máa rí sáìn wípé ọmọọṣẹ́ yìí ó ti ń fún mi ní wàhálà, ó ti ń fi ilé iṣẹ́ lẹ̀, ó ti ń gbaṣẹ́ níta, ó ti ń gbéṣẹ́ mi wọlé, ó ti ń gbé wọ́n ti ń gbé òun náà ti ń ṣọ̀gá, ó ti ń wọ́n ti máa ní pé ó ti ń wùyá àbí ó ti ń kó tó di pé a lè prove wípé ọmọ ẹ̀ náà ti lè dá dúró. Kì í ṣe ẹni tó jẹ́ pé kò ríṣẹ́ ọwọ́ ẹ̀ kò prove ara ẹ̀. That is the reason. So iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa, ọ̀nà wa dẹ̀ ṣe jìn. Kì í ṣe automatic ticket rárá. A láti have a purpose step by step. Kì í dẹ̀ ṣe gbogbo ẹ̀ kó jẹ́ unity pé ẹyọ kan. Department pọ̀ rẹpẹtẹ, ojú ọ̀run dẹ̀ tẹ́yẹ fò láì faragbára. Ó ní bàbá kan ní US níbẹ̀ yẹn tó jẹ́ pé ó ṣiṣẹ́ ní àwọn tó ń lọ sí òfurufú, àwọn astronaut. Àwọn astronaut. Okay. Ọmọ Yorùbá ni bàbá yẹn ti pẹ́ ní Texas. Ó dẹ̀ ti I was able to hear from bàbá yẹn sunkún. Ó ní pé òun fẹ́ retire, that is about 2 years ago. Ó fẹ́ retire pé ọdún kan ló kù fún kó retire or not. Ó lóun tiẹ̀ ń wá àwọn ọmọ Yorùbá tóun lè kó jọ ní Texas yẹn, kóun pọ̀ gbogbo ìmọ̀ tóun ti ní kóun pọ̀ sí wọn, kọ́ ní ìmọ̀, kọ́. But there is no framework, there is no structure, there is no opportunity for him to do that. Àwọn tó wà lẹ́gàn tó bá jẹ́ pé ó rọ opportunity àti wálé ó lè ṣe yẹn, á pa àwọn kan mọ́ra ń bí. But there is no framework. Ó jìnnà sílé, kò sí ẹgbẹ́ tó lè organize ẹ̀ fún, kò sí anything. Political set Lagos fún opportunity láti ṣe ẹ sáwọn tó ń bá ọ̀pọ̀ ìmọ̀ rí owó kiri. So these are the challenges we have. We are the ones to organize ourselves and form people of the same mind and create an institution at home that has a mandate for the Yoruba people and Yoruba land. Díẹ̀ bẹ́ẹ̀ yẹn, covering institution yẹn á gbé wọn kúrò lábẹ́ ìyà Nàìjíríà. Kí gbogbo ẹ̀ kátàkátà lóríṣiríṣi kó tó di odidi, kó tó di ìjọba. Bàbá mi kẹ́ tó lọ, ẹ jọ̀ọ́ ẹ̀yin tá wà ní comment section please. Àtẹ̀yin tẹ́ ń wà náà tẹ́ máa fẹ́ pè wọlé. Tí ẹ bá ní nǹkan kan tàbí méjì tẹ́ fẹ́ bi bàbá wa yìí. Ọ̀rọ̀ tí wọ́n sọ tó bá pé mú yes, ẹ lè bá wa kọ sí comment section. Tẹ́ bá fẹ́ yọ kúrò, ẹ lè bá wa kọ sí comment section. Tẹ́ bá fẹ́ fi kún, ẹ lè bá wa kọ sí comment section. Tẹ́ bá fẹ́ pè wọlé láti bá wọn sọ̀rọ̀. Àyè wà fún yín láti pè wọlé. Bó tẹ́ pé mi fóònù ẹ̀kan náà ni mò ń lò fún kíní bẹ́ẹ̀ tí a ṣe lè máa mo bí máa ṣe ṣe. Bàbá mi àwọn Mr. Asis Gbadegẹṣin Agbadeshire ẹ ṣé mo dúpẹ́. Ọwọ́ yẹn máa lọ sókè fún mi super sticker kó ṣẹ̀ṣẹ̀ múra òkè ìgbé àpò yóò ní gbẹ. Thank you so much ẹ̀yin tẹ́ ń wá náà ẹ ṣeun. Inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá wa yìí gbé wọlé. Bàbá mi gẹ́gẹ́ bí bàbá tẹ́ sọ wípé wọ́n ní ọpọlọ kan tó fẹ́ pọ̀ sí àwọn ọmọ Yorùbá lára. Ẹni gbẹ̀ kò sí opportunity fún wọn àti wálé. Kí ni opportunity tí ò sí fún wọn àti wálé? Mo pé kì í kò lè jọ̀wọ́ plane. Kí ló dé tí wọn lè wálé wá káwọn ọmọ Yorùbá? Number one, edition ni wọ́n wà at that time. But that means pé wọn ò tí retire, but he is about to retire. Number two is that kò sí structural organization àbí ẹni tó lè pè tó ní interest fún wọn. Ibo náà ti fẹ́ bẹ̀rẹ̀. Ṣé kọ́kọ́ wà tó máa wálé gbìm tàná fẹ́ bá nílé ta wọ́n fẹ́ kọ̀ fẹ́ pé ẹ máa bọ̀ astronomical kìíní ìjọba ilé gan wàhálà. Ṣẹ́rí. Ẹ lè ta pure water ẹ jẹ́ sọ kìíní kan fún yín ní Nàìjíríà. Pé ríṣẹ́ ṣe o wípé ènìyàn ò ríṣẹ́ ṣe o ó wá wò pé kí ló máa ṣe o kó o máa ta pure water. Ẹ lè ta pure water ní ìta gbangba láti pé ẹ join group kan owó dẹ̀ náà máa gbà lọ́wọ́ yín. And the group is meaningless. Kò ní àǹfààní kan tó ń ṣe. Wọ́n kàn ní láti wọ ẹgbẹ́ láì jẹ́ bẹ́ẹ̀ lè ta omi. Just the water.
bá mi just pure water ìlú yẹn ti dàrú pure water lówó. ìlú yẹn ti dàrú kọjá. That's the reason ọlọ́pàá máa dó sójú títí ó máa gba owó pé mọ́tò rìn. Bàbá mi wo wí. wọ́n lè tó 10 kẹ́ tó débi 10 lọ tí mọ́tò yẹn dẹ̀ máa dúró ní each bus stop wọ́n máa gbowó agbèrò máa gbá tiẹ̀. Bàbá mi dẹ̀ wo wípé àwọn driver máa ń wò pé báwọn náà ṣe ń rí èrè lórí pé wọ́n wa mọ́tò owó fuel náà tún wọ́n at the same time. So dẹ̀ wo wípé tábà wo wípé business or mo ń gbọ́ yín sàn. Yeah, so to have a business or láti ṣe òwò àbí láti ní organization àbí nílé is not a easy something. Èèyàn tí abroad bá ti bá lára mu ó máa wà frustrated ó máa padà àbáwọn tó bá ti pẹ́ ń bí àbáwọn tó bá ní ọkàn wípé dandan kìíní ó ní àwọn ọ̀rẹ́ kan tó jẹ́ missionary ni wọ́n ní US now wọ́n wá sí Nàìjíríà wọ́n dó sáàdì north tẹ̀ làwọn no yes sáàdì middle belt bí nǹkan tẹ̀ làwọn lọ but nígbà tó wá bí làwọn mọ̀ wípé Nàìjíríà ni inú wọn dùn pé wọ́n pòsì wọn lọ sí ìlú yín o àwọn fẹ́ lọ Nàìjíríà o àwọn dé Nàìjíríà okay bye bye o our country is fine is kìíní kan wọ́n dé Nàìjíríà kò pẹ́ ní Nàìjíríà tó fi padà nígbà tó wá padà kò lọ kí this close friend ìyẹn wá lọ kí nílé wípé ṣé ó ti dé o sọ fún mi how is our country how is Nigeria òyìnbó yẹn sọ fún wípé ó ní ìlú yẹn ó dàbí wípé Ọlọ́run mọ̀ọ́mọ̀ kó gbogbo àwọn èèyàn burúkú ayé yìí ó dà síbẹ̀ ó wá fi ń ṣe experiment. Ó ní pé bóun ṣe rí ìlú yẹn nìyẹn. So èmi ó ní pé ẹ wá wo view ẹ̀ ó ní pé àwọn lọ sí àwọn ìletò kan tó yẹ pé wọn ò lómi o. Then àwọn decide pé àwọn ìletò tó ń lómi àwọn fẹ́ lọ gbẹ́ borehole fún wọn kan lómi. Then ó ní wọ́n ti lọ sọ fún wọn káwọn tó débẹ̀. Then báwọn ṣe wá ń débẹ̀ gbogbo àwọn obìnrin àwọn tó wà lábúlé inú wọn máa dùn wọ́n wá jó pẹ̀lú wọn wọ́n á yọ̀ pẹ̀lú wọn pé àwọn máa gbẹ́ borehole fáwọn ọmọ lómi o. Now baálẹ̀ ibẹ̀ yẹn ó possible kó jẹ́ pé ìyàwó ẹ̀ tún wà lára wọn tó wá jó wọ́n wá ní kó wá pe àwọn wọlé. Tó bá wọlé tó bá lẹ́yìn á máa sọ fún wọn pé ó dáa o inú àwọn dùn bọ́ ṣe wá o pé ṣèbí wọ́n mọ̀ wípé bọ́ọ̀lù tó wá gbẹ́ yẹn wọn ò lè gbẹ́ láti ṣe pé wọ́n settle àwọn first. bọ́ọ̀lù tó fẹ́ gbẹ́ sílùú wọn. bọ́ọ̀lù ẹ̀yin dẹ́ẹ̀ lómi dẹ́ẹ̀ lè gbẹ́ kànga omi fúnra yín á wá láti wá ná owó gbẹ́ kíní omi fún yín ẹ̀yin tún ẹ wá ń fún ìyàwó baálẹ̀ yẹn wà lára wọn tó ń jó níta ò sínú wọn dùn o. Baálẹ̀ yẹn ń sọ fún yín pé wọn ò lè gbẹ́ anything níbẹ̀ yẹn o àti pé wọ́n máa settle wọ́n fún àwọn ní kíní kó tó di pé omi tó fẹ́ gbẹ́ fún yín ó wà and kì í ṣe ìlú kan kì í ṣe ìlú méjì is the norm. ẹnìkan sọ ní comment section wípé that scenario sound familiar. àwọn kan ẹnìkan sọ ní comment section pé scenario tẹ̀ ń sọ yẹn pé ó sound familiar sí àwọn náà bẹ́ẹ̀ pé wọ́n ti gbọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀ rí. So ó wá ń wo wípé that country you can't call that corruption. You can't say that is corruption. That is beyond what mouth can say. That is disastrous. Disastrous. So kì í ṣe nǹkan tó gbogbo ọ̀rọ̀ Nàìjíríà. Bàbá mi mo fẹ́ bèrè because àwọn kan náà ń pè lábẹ́lẹ̀ mo fẹ́ bèrè àwọn questions kan lọ́wọ́ yín bá ti máa gbé kọ́ọ̀lù méjì kún. Àwọn questions mo fẹ́ bèrè lọ́wọ́ yín ni pé irú astrologist tẹ́tọ́ pé wọ́n wà nílùú òyìnbó yẹn tó fẹ́ wá sí Nàìjíríà. Kò wá. Tí wọ́n fẹ́ wá sí Nàìjíríà. Bó ṣe rí lára tiwọn èmi ò bá wù yìí bẹ́ẹ̀ ló rí lára tèmi. Bí mi ṣe kàwé yìí there are some things tí mo mọ̀ dáadáa kí tó kúrò ní Nàìjíríà iṣẹ́ omi ni mo ṣe so iṣẹ́ mọ́tò ni àti tí mo dé ìlú yìí náà
mo sọ pé iṣẹ́ kejì tí mo ṣe iṣẹ́ up on up off iṣẹ́ mọ́tò náà ni ọba kan nílẹ̀ Yorùbá mi rántí orúkọ tí wọ́n ń jẹ́ lórúkọ ọba ṣùgbọ́n àwọn ni wọ́n pè ní Ládi heavyweight champion tó ń lọ Michael Hay nígbà yẹn ayé àwọn Mighty Eagle wọ́n ti di ọba nísìn African Tiger ẹ ṣe gan African Tiger èmi ṣe àgbèrò ọkọ wọ́n ṣiṣẹ́ ní company kan náà l'Amẹ́ríkà ní New York yìí àwọn ṣe driver mi ń ṣàgbèrò yes àgbèrò àwọn ọlọ́mọ lọ sí orí títì àti lọ́mọ African Tiger yes àwọn ọlọ́mọ ta ticket up on up off African Tiger ni wọ́n pe bàbá yẹn so orúkọ yẹn kò sí pé ó fà mí lé orúkọ tí everybody máa gbọ́ ni tó lè lọ sórí Google tó lè Google ẹ̀ ni so wọ́n ti di ọba aládé gan náà àwọn ẹ̀pẹ̀rẹ̀ àwọn elis ni wọ́n wà ní ọba nílẹ̀ Yorùbá nísìn táìmù yẹn náà wọ́n ti ọba ni wọ́n nígbà yẹn bẹ̀tẹ̀ wọ́n ní àwọn ò fẹ́ káwọn wá dèlú káwọn ìṣẹ̀mọ̀ àrètí olóṣèlú pé ẹ fún mi lówó afẹ́ gbẹ́ bọ́ọ̀ sílùú mi afẹ́ ṣe kinní kan sílùú mi so wọ́n máa ṣiṣẹ́ l'Amẹ́ríkà mi bí àwọn wọ́n kàwé l'Amẹ́ríkà mi bí àtìyàwó wọn wọ́n máa sẹ́ndì owó sí ilé wọ́n fi ń ṣe títì wọ́n lànà sílùú wọn kó tó dojú kò sórí àpèrè wọ́n nígbà tí fáyàn wọn pé ìwọ ló máa jẹ ọba o wọ́n láwọn sọ wípé ọba kẹ̀ ìlú òyìnbó làwọn ti ṣiṣẹ́ ìwọ ló máa jọba wọ́n láwọn dé agree àwọn sọ fún wọn pé àwọn máa lọ tó bá máa gbà mí láyè wọ́n máa lọ sílùú òyìnbó máa lo oṣù mẹ́fà ń bẹ̀ máa lo oṣù mẹ́fà ń lé tàbí kẹ́ ẹ yan ọba mi ṣe é pé yẹn ń sìn kì í ṣe pé bí wọ́n ń jà sí ọba Ifá ti sọ pé ìwọ ló máa jẹ́ wọ́n láwọn aráàlú àwọn dé gbà so wọ́n wá síbi bíi àṣìṣe nínú sọ́mọ̀ báyìí máa rí kábíyèsí wọ́n máa dé glove wọ́n máa dé gbogbo ẹ̀ mọ́ rí báyìí ni àwọn làwọn àṣà agbèrò lèmi city sightseeing so mo ní àwọn ọpọlọ kọ̀ọ̀kan tó mo jẹ́ tó máa tètè ń grab nǹkan Ọlọ́run mi ṣe kàwé Ọlọ́run fún mi lẹ́bùn yẹn tó pé tí mo bá wo iṣẹ́ báyìí ó máa tètè ń yé mi ọ̀tá adélu yẹn gan tán ní afẹ́ lọ ṣe exam mo pé exam mo àdágùn èmi ni mo gbé second pẹ̀lú gba ọmọ Amẹ́ríkà tó wà ń bẹ̀ tó èmi rò bóyá òyìnbó àgànà ló máa fi set test máa fi set exam fún wa ní bẹ́ẹ̀ normal English wọ́n fi set ẹ̀ fún wa so èmi ni mo ẹ tó gbé first gan ọmọ Yorùbá ni èmi ni mo gbé second adẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn pé mo wá lọ sí company kábíyèsí yẹn lórí títì tẹ́bàdé Times Square lẹ́ni tẹ́bàdé bẹ̀rẹ̀ Queen of Times Square ibẹ̀ ló ti fún mi ní Queen of Times Square pẹ̀lú ìkàwé mi ẹni tí àwọn kí lorúkọ supervisor wa mo ní supervisor kan Mr. Ọlá orúkọ family name wọn ọmọ Èkó ni wọn ó bá àwọn tourist sọ̀rọ̀ ńjọ́ kan wọn ò rí tíkẹ́ẹ̀tì yẹn tàmúdẹ̀ súnmọ́ àwọn tourist mo dẹ̀ bá wọn sọ wọ́n dẹ̀ ra tíkẹ́ẹ̀tì yẹn máa wá sọ pé òun ti ń gbọ́ pé sọ pé ògùn ni mo fi ń tajà ṣùgbọ́n gbà tí mò ń bá wọn sọ̀rọ̀ yìí òun rí pé yes òun rí pé kì í ṣe ògùn ọpọlọ ni bẹ́ẹ̀ni so irú nǹkan bẹ́ẹ̀ yẹn èmi wò pé a lè ṣe tàbá tílẹ̀ wa bá dá dúró ká ṣiṣẹ́ up on up off a ní àwọn nǹkan tó pé naturally Ọlọ́run ló fún wa tí àwọn èèyàn lè lọ sí díẹ̀ Ọ̀ṣun àwọn èèyàn fẹ́ lọ wo Ọ̀ṣun ibi tó yá ti wọlé nílé ra àwọn èèyàn fẹ́ lọ síbẹ̀ ibi tí Ṣàngó ti ṣe kíní kan ní Kòso àwọn èèyàn fẹ́ lọ síbẹ̀ but bàbá mi oríṣiríṣi kan tó wà nílẹ̀ Yorùbá tọ́lọ́run fún wa naturally yẹn pé ti bí ìgò artificial ni alọ́wọ́ kíní kan alọ́wọ́ kíní kan so nǹkan tẹ́mi fẹ́ sọ níbẹ̀ nǹkan tẹ́mi fẹ́ sọ sà ẹni sùúrù sà nǹkan tí mo fẹ́ sọ ni wípé irú èmi àtàwọn tó tún ní ọpọlọ jù bẹ́ẹ̀ yẹn lọ àti àwọn tó jẹ́ pilot àtàwọn tó wà nípa medicine tó fẹ́ wá sí Nàìjíríà tá a bá wá sí Nàìjíríà tẹ́ ẹ kọ́ àwọn èèyàn sí mọ́tò up on up off tí wọ́n dé Ìbàdàn expressway táwọn Boko Haram dá wọn dúró tó gbogbo wọn lọ. Tábà dẹ̀ wá ní ilẹ̀ tiwa tábà ní ilẹ̀ tó jẹ́ ilẹ̀ Yorùbá ẹ tó máa wọ bọ́dà wa a máa secure bọ́dà wa number one nìyẹn a ní àwọn security intelligence ní tó jẹ́ ọmọ Yorùbá tí wọ́n tó wà ní Amẹ́ríkà tí wọ́n ń ṣe dáadáa àwọn immigration wa wọ́n máa secure bọ́dà wọn Haúsá Fúlàní tó bá ń bọ̀ ọ yàtọ̀ síra wa àjọra wa a máa mọ̀ pé ní òkè iṣẹ́ ọmọ Yorùbá but nísìn anybody lè wọlé one day Nigerians Nigeria tí ò lédè Fúlàní tó ń sọ fúnfún dè kò lè máa bọ́ sí kó dé bọ́dà kó wá lọ́mọ Yorùbá lòun ó ní Yorùbá ti máa sọ sí ọmọ tí òkè iṣẹ́ ọmọ Yorùbá kò sí bóyá lè gbọ́ Yorùbá tó o ò ní mọ̀ túmọ̀ ẹ̀ so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn èmi sọ ọ̀pọ̀ tó bá wà ní Nàìjíríà bàbá mi mi èrò pa lè rí ṣe
èpè kọ́ o because àwọn Fúlàní so kí la máa wá ṣe tó máa fi yá Sunday Igboho tó lead wa náà ti mú dání. Àti kúrò ní Nàìjíríà yẹn kì í ṣe iṣẹ́ ọjọ́ kan. Ọjọ́ kan kọ bàbá mi ẹ̀ mọ̀ pé àwọn bàbá Bọ́lá Ìgè náà ti bẹ̀rẹ̀ láti kúrò Nàìjíríà. Òun ni mo ṣe sọ wípé. Even Tinubu sọ pé I don't believe in one Nigeria. Láti mọ̀lẹ̀ jẹ. Okay. Ìdúpẹ́lẹ̀ gbogbo àwọn olóṣèlú wa àwọn ò rí tiwa rò. Wọ́n bá ti kúrò lórí oyè tán ni ohun tá à ń sọ ló máa ń tó ń wọ̀ wọ́n létí. Tán bá ti wà lórí oyè yẹn another world náà wà. So kí ni solution sir? Kí ni solution? And we don't need to wait for them, just like Chief Igboho said. Ohun tá a bá fẹ́ ṣe níwọ̀nba agbára òfin a ní àṣẹ láti dá ilé-iṣẹ́ lẹ̀. And tí o bá ní ilé-iṣẹ́, ìwọ ni ìjọba orí ilé-iṣẹ́ ẹ̀. Gbogbo nǹkan tí ìlú fi ń gbéra ilé-iṣẹ́ ni, including government parastatal ilé-iṣẹ́ ni. Government cannot run on its own. They run through those parastatal. Àwọn parastatal yẹn ilé-iṣẹ́ ni wọ́n. Now, níwọ̀n ìgbà tó jẹ́ pé ọ̀nà sì sún síwájú, àwọn onímọ̀ sọ pé gbogbo àwọn ẹgbẹ́ tá dálẹ̀ ẹgbẹ́ Yorùbá bò rí ìwúlò wọn. Bàbá mi ẹ má sọ bẹ́ẹ̀ o. Ẹ má sọ bẹ́ẹ̀, adìyẹ ńlá gùn ìyá rẹ̀ ní ojú àmọ́. Ìyá rẹ̀ now nítorí àwọn ẹgbẹ́ wọ̀nyẹn ó yẹ kán rí parastatal kan duplicate as an institution tó dẹ̀ máa ràn. Tó máa ràn. Bó tilẹ̀ jẹ́ wípé káàtẹ̀ gbé gbogbo àwọn other company àwọn àṣẹ báyìí communication àbí kìíní kágbé ẹ̀sẹ̀gbẹ̀ bó jẹ́ security company. Ẹgbẹ́ wo ló ti dá security company sílẹ̀ nílẹ̀ Yorùbá? Tó lẹ̀ sọ pé tó ní pé a máa employ àwọn ọmọ Yorùbá a máa train wọn bó a ti mọ̀ wípé ilẹ̀ Yorùbá ni gbogbo àwọn èmi ni àwọn tó ń pariwo pé wọ́n ń pa wá nígbà wọ́n ń pa aláwo yẹn wọ́n máa lọ bá wọn ni wípé ẹ gba security sí community yín bọ́n ṣe máa ṣọ́ wọn wọ́n á sọ community yẹn dẹ̀ máa dáwó wọ́n máa rí owó wọ́n máa fi maintain yẹn. All these things are not rocket science. Nígbà tó jẹ́ pé gbogbo àwọn estate wọ̀nyẹn kan security náà ń gbà síbẹ̀. Bàbá mi. But àwọn security tí ò ní interest ilẹ̀ Yorùbá ni wọ́n mí ọmọ Haúsá mọ́ ọmọ Ìgbà náà gbà síbẹ̀. Ṣùgbọ́n lórí ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ìmọ̀ tí ń ṣọ̀kan ta dẹ̀ sincere, we will structure ourselves step by step. But wo wípé ẹnìkan wà ní tó jẹ́ ọmọ Yorùbá kan tó yẹ pé lẹ́nìí tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá irú àwọn Aláàfin àwọn Ọọ̀ni àwọn méjì ni màmá pè bàbá Awùjalẹ̀ ti dàgbà wo pé ọmọ Yorùbá kan wà nílẹ̀ Yorùbá tó yẹ pé lẹ́nìí tí wọ́n bá fún opportunity freedom wo wípé àwa tá a jọ ọmọ Yorùbá àkọ́kọ́ gbàlù a máa jó a máa yọ̀nà wo wípé tí ẹnìyẹn bá dé nípa security ilẹ̀ Yorùbá tó máa fún lè fún ní freedom ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀yẹn tí gbogbo wa náà mọ̀ ni pé táwọn bàbá yìí bá pe Tinubu ọmọ yìí ẹni táwọn wèrè yìí bẹ̀rù ni Sunday Igboho ibi báyìí o security báyẹn dálẹ̀ but after mo rò yẹn bẹ́ẹ̀ o wípé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ló máa wà secured but after 4 years or 8 years of Tinubu mo mọ̀ wípé excuse me sir after the 4 years or 8 years of Tinubu tí àwọn Fúlàní bá débẹ̀ any security tá bá dá kalẹ̀ ṣé wọ́n ní destabilize pa àwọn ò fẹ́ mọ́. Wọ́n lè destabilize it because a ò ní gbé orúkọ Yorùbá lé lórí. It's a private company. It's a private company but àwọn people yìí mọ̀ wípé àwọn ọmọ àwọn tó ẹni sùúrù iléeṣẹ́ pọ̀ ní Nàìjíríà tó jọ ọmọ Yorùbá náà ló ní. ẹni sùúrù sà. wọ́n lè withdraw license. ẹ má bínú sà ẹ mọ̀ pé Dangote nìkan ṣe pé Dangote nìkan kọ́ ló ń ta cement tẹ́tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ but nísìnyí kọ́. Àwọn people tó jẹ́ òun ni kọ́kọ́ ló ṣe àwọn cement kìíní Lafarge ṣì wà.
Lafarge wà. Lafarge yẹn ṣe èmi ẹjọ́ yẹn tẹ̀wọ̀n àti bá gbọ́ Lafarge mi ò gbọ́ orúkọ tó ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ rí Lafarge wà, sìmẹ́ǹtì Lafarge wà, sìmẹ́ǹtì kínní nìkan ló wọlẹ̀, sìmẹ́ǹtì tó popular tẹ́lẹ̀. Ẹ jẹ́ ká fi àwọn yẹn sílẹ̀. Ṣé rí àwọn bẹ́ẹ̀ mi ṣe ń wo àwọn àgbààgbà Fúlàní? Bẹ́ẹ̀ mi ṣe ń wo wọn. Mo believe pé wọ́n máa ẹni sùsà ẹ mọ̀ pé àwọn ọmọ wọn. Too much praise. A ti fàyè lẹ̀ fún ọ jù, a fún ọ ní too much praise because àjókòó àṣẹ kọ̀ọ̀kan. Sunday Igboho tó ṣe nǹkan Sunday Igboho tó ṣe nǹkan kí ló ṣe Sunday Igboho nǹkan Sunday Igboho tó ṣe nǹkan wọ́n padà fi nǹkan ṣe Sunday Igboho. Sunday Igboho ti wà lẹ́yìn òdì báyìí. Ṣé ní àwọn Fúlàní ẹ̀sìn Fúlàní kìíní kan yìí wọ́n derive joy nínú kọ́ pààyàn. Tó bá rí àwọn fídíò tó bá ti ń pààyàn inú wọn máa ń dùn ni wọ́n máa rẹ́rìn wọ́n máa ṣàwọn èèyàn wọ́n máa rẹ́rìn. mi rí bí wọ́n ti ń ṣàyàn pa bí wọ́n ti ń yàn níbọn tí wọ́n kóró ojú rí kódà tó bá ń dún bú èèyàn wọ́n máa ṣe Allahu Akbar wọ́n dẹ̀ máa rẹ́rìn. Tẹ́ bá wá sọ anything nípa wọn àwọn àgbààgbà wọn máa jáde. Because wọ́n ní agenda. Wọ́n ní agenda. So tí a bá wá kúrò nínú Yorùbá báwo ni agenda yẹn ò ní padà come to pass? Ní Nàìjíríà sorry ẹ ṣe ń gan. Báwo ni agenda yẹn ò ṣe wá ní come to pass? Báwo ni wọ́n ṣe nípa gbọmọ Yorùbá tán náà Yorùbá ń jápa lọ sílùú òyìnbó àwọn Fúlàní ń jápa wá sí orí ilẹ̀ wa. So báwo ni agenda yẹn báwo ni kò ṣe ní come to pass? Don't be ká dá dúró. But when àṣẹ kì í ṣe ká kò fọwọ́ lẹ́rán ká máa sọ aláti ṣiṣẹ́ fún ni. À ń ṣiṣẹ́ bàbá mi. Ìsí mò ń ṣe yìí. Àjọ ń ṣe náà ni.